Àṣírí ti tú o. Àwọn tó jí ìyàwó àbúrò Adélábù gbé, wọ́n ti ń kà bòròbòrò báyìí ọ̀nà tí wọ́n fi jí i gbé. Àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọlọ́pàá mú tí wọ́n sì ti fi wọ́n sínú àhámọ́ tán sì ń béèrè pé ta ló rán wọn níṣẹ́. Wọ́n sì ti ń sọ gbogbo ẹ̀, ẹnu á yà yín náà nígbà tẹ́ ẹ bá gbọ́. Ìwọ tó jọ́mọ Yorùbá òdodo tó ń gbóhun tá à ń sọ, má gbé kúrò ńbẹ̀ o, torí pé gbogbo ìgbà ni a máa ń sọ wípé tí ò bá sí olè ilé, tìta ò lè jà. Ní kété tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ làwọn kan ti jáde tán ti ń sọ wípé àwọn Yorùbá tó jẹ́ ọ̀daràn ni ó ṣiṣẹ́ yìí nítorí pé tí ojú bá farabalẹ̀ á rí mú. Ohun tí wọ́n ṣe níjọ́ yẹn, àwọn Fúlàní ìyẹn àwọn báńdíìtì wọn ò lè gbé èèyàn nínú àárín ìgboro Ìbàdàn báyẹn tó bá sí wípé olè ilé tìta ò lè jà. Òun ló fi wá dífá fún àwọn ọlọ́pàá tí wọ́n wá ṣiṣẹ́ wọn bí iṣẹ́, ó tètè yá wọn lára láti ṣe iṣẹ́ yẹn. Ohun kan ló tún wá ń yà mí lẹ́nu báyìí. Ní kété tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tó yẹ kí àwọn èèyàn kan gbájúmọ́ ọ̀rọ̀ náà ní kíákíá, ìṣe ni pé wọ́n ń pariwo Sunday Ìgbòho, Sunday Ìgbòho. Ìjọba Ṣèyí Mákindé kò gba Sunday Ìgbòho láàyè. Wọ́n ní pé nítorí ẹ̀ ni àwọn Fúlàní ìyẹn àwọn báńdíìtì ṣe ráyè lọ gbé àwọn ìyàwó àbúrò Adélábù, wípé nítorí pé wọn ò gba èrò ẹkùn láàyè kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ẹ wá rí àwọn tó ń pariwo Sunday Ìgbòho yìí, kì í ṣe pé bẹ́ẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n wọ́n ṣáà wá nǹkan sọ láti lè jẹ́ kí ìjọba kó lè máa fi ẹnu ẹ̀tẹ́ tẹ́ńbẹ́lú gbogbo ohunkóhun tí Sunday Ìgbòho bá ti sọ pé òun fẹ́ ṣe. Nígbà tí wọ́n jẹ ọ̀rọ̀ Sunday Ìgbòho tán lẹ́nu, bákan náà ni wọ́n tún wá padà bọ́ sórí ọ̀gbẹ́ni Sàráfàdíìnì Àlí wípé àbí àwọn ẹgbẹ́ alátakò ni, tí wọ́n sì ń sọ oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ tí wọn ò fojú rí. Kò pẹ́ kò jìnnà ọ̀gbẹ́ni Sàráfàdíìnì ti jáde síta, ó sọ wípé òun kò mọ nǹkan kan nídìí ọ̀rọ̀ yìí kó má ba òun lórúkọ jẹ́ o. Ní ìgbà tí oríṣiríṣi ọ̀rọ̀ ti ń lọ lórí ẹ̀rọ alátagbà tó sì ti ń dá họ́wùhọ́wù sílẹ̀ ni ọ̀gá ọlọ́pàá pátápátá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Abímbọ́lá Olúgbénga ti jáde síta sọ̀rọ̀ báyìí wípé àwọn mú àwọn 4, wọ́n sì ti sọ bí àwọn ṣe gbé àwọn ajínigbé, àwọn sì ti gbé àwọn oníwèé ìròyìn dání láti lọ sí ibi tí wọ́n kó àwọn tí wọ́n jí gbé sí, tí àwọn sì fi ìbọn já géètì, táwọn fìbọn já ilẹ̀kùn. Kódà ẹni tí ó lọ sí orí àjà ilé náà, ìbọn ni àwọn fi já a bọ́lẹ̀ tí àwọn sì mú àwọn 2 balẹ̀ tí àwọn kan sì gbé ọta ìbọn lọ. Ṣùgbọ́n àwọn 4 wà ní ọ̀dọ̀ àwọn tí wọ́n sì ti ń sọ bí wọ́n ṣe rán àwọn níṣẹ́. Àwọn kan sì ń sọ wípé àwọn ń ṣe yahoo, nígbà tí yahoo lọ mọ́ ni àwọn ní pé kí àwọn wá ọ̀nà míì kí àwọn máa fi rí owó. Ṣùgbọ́n àwọn ò mọ̀ wípé ọwọ́ pálábá àwọn máa ségi. Orúkọ àwọn 4 náà rèé, ṣùgbọ́n wọ́n ju 4 lọ nítorí wípé wọ́n ti pa Skeleshi àti ẹnìkan tí wọn kò mọ orúkọ rẹ̀. Orúkọ àwọn 4 náà rèé: ìkíní Wálé Abọ́lálẹwà tí àwọn ẹgbẹ́ rẹ̀ ń pè ní Olóró, tí àwọn ọlọ́pàá sì ti ń wá láti ọjọ́ tó ti pẹ́ gẹ́gẹ́ bí ògbólógbòó adigunjalè ọ̀daràn ńlá. Tún mú Dáre Oyèdélé tí wọ́n ń pè ní Solution àti Sẹ̀míù Ìṣọ̀lá àti Adéyẹmí Ayọ̀bámi. Kò sì sí Fúlàní kankan nínú wọn. Ṣé ẹ wá rí i pé ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé la ṣe ń gbé. Tó bá sí olè ilé, tìta ò lè jà.
ẹ jẹ́ kí a máa ṣe jẹ́jẹ́ gbogbo ẹ̀yin ọmọ yorùbá ẹ lọ́ọ́ múra ogun ti wọlé yorùbá o